ebi e pa Fúlàní nítorí àkì sọ̀lẹ̀. Alhamdulillah. èmi tí wọ́n bá ń blackmail orúkọ Fúlàní pé Fúlàní ò kì í sọ̀daràn ẹni tí ó daràn ò ní ṣiṣẹ́. Gbogbo àwọn Fúlàní ilẹ̀ Yorùbá náà mà ti sára wọn jọ, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti lọ sábàjọba. ń play gbogbo fídíò náà fún yín. Wọ́n ti láwé sọ̀daràn o, ẹni tí bá ń dáràn ní kẹ́ ẹ mú, ẹ má mú gbogbo Fúlàní. Lóòótọ́ àmọ́ pọ̀daràn wà nù Fúlàní, bẹ́ẹ̀ ṣe ń sọ pọ̀daràn wà nù Fúlàní, bákan náà lọ̀daràn wà nù ẹ̀yìn Yorùbá náà. Wọ́n sọ̀rọ̀, ẹni tó wájú lórí wọn tó jẹ́ àmbásádọ̀ gbogbo Fúlàní èèyàn nílẹ̀ Yorùbá, òun ló gbẹnu wọn sọ̀rọ̀ tó kọ ẹ̀ ń jẹ́ Alhaji Saheed Aliu. Orúkọ mi ni Alhaji Saheed Aliu Meburuji, ambassador Ọ̀túnba Bọ́basẹ̀lú. Assalamu alaikum. Ó máa sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ti lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn gọ́vnà Adémọ́lá Adélékè pé kí wọ́n wá rà wọ́n kí wọ́n gbà wọ́n kalẹ̀ o lórí ìyà tí ń jẹ àwọn tó jẹ́ pé àwọn ò lè rìn láti bí síbí, pé Fúlàní ò nù àwọn ní ń jiyàn gbé, Fúlàní ò nù àwọn ní ń pààyàn, àwọn ní ń ṣe. Ṣùgbọ́n kí n tó wá sọ̀rọ̀, torí pé ẹni tó jẹ́ àmbásádọ̀ wọn ti kọ́kọ́ sọ̀rọ̀ ńgbà kan, ń play gbogbo fídíò náà fún yín lẹ́kùnrẹ́rẹ́. Kí ni wọ́n sọ, kí ni wọ́n bá gómìnà sọ. Ẹgbọ́n tí àmbásádọ̀ àwọn Fúlàní tó ń gangan sọ fáwọn ènìyàn rẹ̀ nígbà tí wọ́n kóra wọn jọ èèyàn sórí fíìdì, torí pé àwọn olóṣèlú náà ti ń lọ bá wọn, wọ́n fẹ́ lò wọ́n fún ìbò tí ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ má lọ bí kankan, mò ń bọ̀ kí n wá ṣàlàyé àwọn nǹkan tí ò tún yé yín fún yín. Ẹ subscribe sórí YouTube channel, ọ máa ń jayín tán, a máa ń gbé níbẹ̀ bó ṣe ń lọ níkànnì ayélujára náà ni. 450 àbẹ́lò la fún wọn. sẹ́rí ẹ̀yin èèyàn wa, inú mi dùn pé ebi e pa Fúlàní nítorí àkì sọ̀lẹ̀. Alhamdulillah. èmi tí wọ́n bá ń blackmail orúkọ Fúlàní pé Fúlàní ò kì í sọ̀daràn ẹni tí ó daràn ò ní ṣiṣẹ́. àwa la dá màálù, àwa la dáko, àwa la kiri wàrà. kódà ń tẹ́ bá wo ibi tí wọ́n ti ń wakùsà, àwa ń bẹ nínú àwọn tí ń wakùsà. kódà ń tẹ́ bá wo ibi tí wọ́n ti ń wakùsà, àwa ń bẹ nínú àwọn tí ń wakùsà. kódà ń tẹ́ bá wo ibi tí wọ́n ti ń wakùsà, àwa ń bẹ nínú àwọn tí ń wakùsà. sẹ́ńtì ọjà lè ọmọ lè fún àpáta. ẹ ṣe ẹ̀yin ìyá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ fọkàn balẹ̀, wọn ò tí ì fún wa lówó pé ká fún yín. ẹ sì má jẹ́ ntàn yín o, tẹ́mi náà bá fẹ́ náwó nísìn, mo fẹ́ wo ohun tí mo fẹ́ náwó lé lórí. níjọ́ tí gómìnà pè mí, mo lọ ọ̀dọ̀ bàbá kó lè mi sọ lọ́sẹ̀lú, àmọ́ a rí opportunity o, ẹ̀yin àwọn akẹ́kẹ́ máa gbọ́. wọ́n lọ bá a rí opportunity o, báwo la fẹ́ ṣe mi ò mọ̀ nípa rẹ̀, báwo lẹ́nu ṣe. bí mo ṣe kúrò ẹ̀dẹ̀ mo ti wá bá gómìnà, bí mo ṣe ń kúrò lónìí ilé lọ́dọ̀ wọn, mi ò yábi kankan kàrọ̀ ọ̀dọ̀ bàbá yìí mò ń bọ̀. torí ẹni tó bá tó ní balẹ̀ yẹn máa lọ sábà. Meburuji gbogbo ẹ̀yin bàbá yà tẹ̀yìn ìyá ẹ̀yin gangan lẹ́ ń jẹ́ Meburuji tá à ń sọ. bọ́ fẹ́ kẹ́ mọ̀ yẹn. mo wá dọ́dọ̀ bàbá, mo ní bàbá ó ti ṣẹlẹ̀ o, wọ́n sì pè mí ó tó ẹ̀mẹ́ta. Ẹ̀yin náà mọ̀ pé ìdìbò Ọ̀ṣun ti ń súnmọ́, ó ti ń kànlẹ̀kùn gbàngbàngbà. Torí náà làwọn Fúlàní yìí ni wọ́n fi fẹ́ lo àǹfààní ò láti súnmọ́ ìjọba káwọn náà polongo pé àìsọ̀daràn. mọ̀ ń bọ̀ ná, ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ àmbásádọ̀ gbogbo Fúlàní ilẹ̀ Yorùbá, ó ti kọ́kọ́ ṣe fídíò kan gbà kan tó kọ́kọ́ fi tabá olóyè Sunday Igboho. Ẹ gbọ́ fídíò náà, mò ń bọ̀, ẹ má lọ bí kankan. Ẹ bá wa bí bàbá wa olóyè Ìgbòho, Fúlàní wo lọ́sẹ̀ wọn tí wọ́n fi ń gbẹ̀san lára gbogbo Fúlàní, torí tí ò bá ṣẹ̀ṣẹ̀. Ẹ rí pé Meburuji ilé tó jẹ́ àmbásádọ̀ gbogbo Fúlàní nígbà tí ó máa sọ̀rọ̀, ó lóun ti lọ rí gómìnà Adémọ́lá èèyàn gómìnà tìpínlẹ̀ Ọ̀ṣun látàrí pé wọ́n ránṣẹ́ sí i. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé ìdìbò tí ń bọ̀ yìí, òun kálukú ní ń wá bó ṣe fẹ́ jáwé olúborí. ṣe rí ìfẹ́ lọ́pọ̀ níbi ọ̀rọ̀ abala tòṣèlú. mo rò pọ́rọ̀ tí mò ń sọ ó ti yé yín dáadáa. ṣùgbọ́n nígbà tí wọ́n máa sọ̀rọ̀, ó ní pé Fúlàní ẹ̀ ṣe ọ̀daràn, lóòótọ́ dẹ̀ ni, kì í ṣe gbogbo Fúlàní lọ̀daràn. bákan náà kì í ṣe gbogbo Yorùbá lọ̀daràn. ó wá sọ nǹkan kan bẹ̀ táwọn ènìyàn ti ń jàràn ẹ̀nẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sí níkànnì ayélujára. wọ́n ní pé Fúlàní lẹ́ẹ̀bà ń bi dídá màálù, Fúlàní ń kiri wàrà, wọ́n ń ṣọdẹ. ó ní kódà níbi wíwá kùsà,
pé ẹ tún bá fúlàní ń bẹ̀ pé fúlàní ń fọ́kúta. Eyín làwọn ènìyàn wá mú lọ́wọ́ pé wíwa kùsà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí wọ́n ń pè ń kùsà lédè ilẹ̀ bàbá wa tá a bá ní ká tún èdè Gẹ̀ẹ́sì ní mineral resources. Wọ́n wá ní bóò ló ṣe jẹ́ pé fúlàní ń wá mineral resources lórí ilẹ̀ Yorùbá. Àwọn ènìyàn ti ń dìbéètì eléyìí níkànnì ayélujára o, torí pé wọ́n ní a fẹ́ mọrú kùsà tí fúlàní ń wà lórí ilẹ̀ Yorùbá. Eléyìí ṣe láti da omi àlàáfíà kankan rú, ṣùgbọ́n àwọn náà kóra wọn jọ láti lè jẹ́ pé káwọn náà sọ̀rọ̀ síta kí wọ́n sì lọ́ọ́ bá gómìnà, torí pé àsìkò yìí náà ni gómìnà ló lè gbọ́ tiwọn. Ẹ̀mí pé ṣe fún mi ṣe fún ọ làkèrè ń ké lódò. Àsìkò tá a wà yìí nílùú Ọ̀ṣun, àwọn olóṣèlú ní ìdí aráàlú. Bákan náà aráàlú tó bá tún ní ìdí olóṣèlú, òun náà ó máa fi àkókò yìí yóò fi máa sọ ohun tó fẹ́. Kí ni olóṣèlú ní ìdí aráàlú fún? Ẹ já wo tàwọn Fúlàní. Àwọn Fúlàní fẹ́ fi àsìkò yìí sọ fún ìjọba pé àìsọ̀daràn, kí wọ́n mọ̀ kó jẹ́ pé gbogbo Fúlàní tí wọ́n bá ti rí ni wọ́n wà máa kó pàpà bò, wọ́n máa kó ọ̀bẹ nǹkan kan, wọ́n máa kó bò wọ́n. Ìjọba dáràn ni ẹ mú. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ti sọ léun fún ìjọba, àǹfààní wo níjọba náà fẹ́ rí lára wọn lásìkò yìí pé wọ́n ń wá ìbò látọwọ́ wọn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn olóṣèlú wa kò síbi tí wọn ò lè wá bò sí. Tó bá jẹ́ pé wèrè máa ń dìbò ni, olóṣèlú ó wá bò lọ́dọ̀ wèrè. Ẹ rí i pé ó ti jọ múra wọn. Ṣùgbọ́n Mebruji ó lóun ti lọ rí gómìnà, ṣùgbọ́n kò wá sọ pàtó nǹkan kan tó jẹ́ pé bóyá ó ti bá gómìnà sọ, ṣùgbọ́n sá ti clear ara wọn pé kìí ṣe gbogbo Fúlàní lọ̀daràn o. Bákan náà a sì lè sọ pé kò sọ̀daràn nínú Fúlàní. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin aráalé, ọ̀rọ̀ kàn yín níbi ọ̀rọ̀ tá a ti lọ níbi ọ̀rọ̀ wíwakùsà àwakùsà. Àwọn ènìyàn ní irú kùsà wo lẹ̀ ń wà? Kó má lọ jẹ́ pé torí kùsà àwakùsà gan ní ń dá wàhálà àjínigbé lẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti lọ níbi àwọn ọmọ tí wọ́n jí lọ gbé lórí ilẹ̀ wọn. Wọ́n ní lórí ilẹ̀ ẹbẹ̀ pé àwọn mineral resources kan wà ń bẹ̀ tí wọ́n ń wà, ló fi jẹ́ pé àwọn ará bí wọ́n sá fojú síbẹ̀ yẹn pé àwọn ní láti máa wà tó wà ń bẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tí bá ń rin inú igbó ni ó mọ tó wà nínú igbó. Ẹni tí ò bá sí inú igbó ò lè mọ tí ò sí inú igbó. Ẹni tó wà ń gbòòrò kò lè mọ irú mineral resources tó wà nínú igbó. Kí lè rò tiyín lórí eléyìí? Sẹ́yìn ò lérò pé ó yẹ kí wọ́n wò pé irú kùsà wo làwọn Fúlàní ni wọ́n ń bá àwọn èèyàn wà? Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti ń sọ níkànnì ayélujára. Mo ní kí n tún múlẹ̀ wá fún ẹ̀yin olólùfẹ́ mi, ká jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Kí lẹ̀yin rí sọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ náà a ò wá láti bú ẹ̀yàkẹyà kankan. Bákan náà a wá láti sọ pé bóyá ẹ̀yàkẹyà kankan ló ń ṣe nǹkan kan, torí pé lóòótọ́ ni pé ọ̀daràn wà nínú Fúlàní, ọ̀daràn wà nínú Yorùbá, ọ̀daràn wà nínú Yíbò, ọ̀daràn wà nínú Haúsá, bó sì wà ní Líkì ló wà ní Gbàǹjà. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ share fídíò, ẹ subscribe sórí YouTube channel, kẹ́ wá lọ sí abala àríwísí. Kí lè rò tiyín? Irú kùsà wo lẹ̀yin lérò àwọn Fúlàní ń wà?